pé kí wọn àwọn fẹ́ bá mi sọ̀rọ̀ pé tó bá ti dijọ́ ìjìnbọn táwọn bá ti dìde o ó ní màmá lórí Saoty Arewa ló ń fẹ́ máa gbọ́ mo ní bàbá kí àmọ̀ ti dé ó tún bí lẹ́sẹ̀ kò ṣe wákàtí kan olówó orí mi tún pè mí kí wọ́n dé ọtí mi ṣọ́ọ̀tì jíṣẹ́ fún ẹ mo ní báyọ̀ fẹ́ ṣe pè mí tọ́ni. Bàbá ní tọ́sẹ̀ mi kò ti dé ẹ̀rù ẹ̀ bá mi o mo ní mo ti gbọ́ látàná ṣáláṣí wà níjẹ̀bú. Bàbá lérè ọjọ́ yẹn màmá ní kí wọ́n dá mọ́dún fún ìjẹ́ ẹlẹ́gẹ́. Oríyí màmá wa ẹni mọ́ tún ṣàyà tó kú. Gbogbo tó fi sílẹ̀ lọ Ọlọ́run má jẹ́ kó máa jẹ́. Àwọn ọmọ tó fi sílẹ̀ lọ k'Ọlọ́run má jẹ́ kó yàn kú. Ẹbí tó fi sílẹ̀ lọ k'Ọlọ́run má jẹ́ kó dàrú. Báyọ̀ mọ̀mọ́ láṣojú Gaji Kẹ́sì mọ̀ gbogbo K1 the ultimate brand gbogbo ní ẹ ṣe pátápátá ẹ̀gbọ́n mi ìfàkàlẹ̀ ìlúyà ọ̀ má pèmí ní brọ́dà rẹ mọ́ mi kì í ṣe kọ́ ní ìdílé ẹ̀gbọ́n mi ṣùgbọ́n bóyá torí pé àjọ jẹ́ birthday mix bóyá torí pé àjọ jẹ́ birthday mix ìdí mú jìnnà sórí o yẹ̀mí má jẹ́ ìfàkàlẹ̀ ilé ẹ̀gbọ́n mi ni. Ìṣòro ní tí a pátápátá tó ń bẹ níbí ìlàkì o, èlò ló ní ẹ̀ kọ̀ọ̀kan alájí ìyá bí ọdún.